kí n káàbọ̀ sí ojúléṣẹ́ TV-YORUBA BENIN TIWA-N'TIWA. Orúkọ ti tèmi náà ni Mojísọ́lá Kàrímọ̀tì ọmọ wọn lùlù sàkété ni bàbá tó bí mi lọ́mọ. Èmi lọ́mọ ajíwà ìbí ọ̀nà ọmọ ògbálánjà nínà tẹ́kù ọmọ ajíbìṣe. Èmi lọ́mọ afọ̀rọ̀ bí ẹkú ṣẹ̀rí ọmọ ọ̀bánisùn fi ẹwà hàn ni. Alẹ́ mi lọ́mọ ìyá gbàgádà lẹ́wà, èmi lọ́mọ hùn bàbá ha. A kí yín lẹ́ẹ̀kan sí ẹ̀yin ará ilé, àní ojú tí ẹ fi ń wò wá ò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wá ò ní di. Àwa la ó máa wá, ẹ̀yin la ó sì máa bá ní àṣẹ Èdùmàrè. Ẹni bá ní àmọ́ bọ̀ òun ni àwa ò ní dé bá. DFTV ó wà ní ibi òkú ìjọ mẹ́jọ bàbá wa Akala láti béèrè ọ̀rọ̀ lọ́wọ́ àwọn olólùfẹ́ bàbá wa Akala. Ǹjẹ́ nígbà tí bàbá ń bẹ ní orílẹ̀-èdè alàyè, ǹjẹ́ báwo ni bàbá ṣe ìgbésí ayé wọn? Báwo ni bàbá ṣe lò ilé ayé wọn? Àní báwo ni bàbá ṣe wà sí ìhà wo ni bàbá kọ sí àwọn olólùfẹ́ wọn, àwọn ará wọn, àwọn ẹbí àti gbogbo ojúlùmọ̀. Àmọ́ pé pàtàkì ní lọ́wọ́ Ọlọ́run wípé a ti wà lẹ́nu iṣẹ́ yìí gẹ́gẹ́ bí iṣẹ́ àti fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ yìí bó ṣe yẹ ká ṣe ṣe. Ẹ̀yin èèyàn wa, a ní akíyín lẹ́ẹ̀kan sí bàbá wa Akala, bàbá wa Yusuf Akala Bọ́lárìnwá Adéoyè. Gbogbo wa náà láti mọ̀ wípé wọ́n ti jẹ́ Ọlọ́run nípè. Òní náà sì ni ìjọ mẹ́jọ wọn tí a wà níbi sàárà wọn. Àmọ́ ọpẹ́ pàtàkì ní lọ́wọ́ Ọlọ́run wípé gbogbo ẹ̀ ó ń lọ lẹ́kùnrẹ́rẹ́ bó ṣe tọ́ àti bí tí ó ṣe yẹ. Ẹ̀yin èèyàn wa, aláfẹ́ tẹ̀síwájú nínú ìbéèrè lọ́wọ́ àwọn èèyàn, lọ́wọ́ àwọn olólùfẹ́ bàbá wa tó dolóògbé. Ẹ ṣeun.